káre Paul, ó ti ṣe nǹkan tó tọ́, inú mi dẹ̀ dùn sí lọ́pọ̀lọpọ̀. So account number yẹn ńkọ́? Yes, mi ò gbàgbé. Tó ṣẹlẹ̀ ni pé màá kọ sí pépà fún ẹ kó tó di pé mo lọ. Okay. Officer! What? Ṣé ẹ parọ́ fún mi ni? Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe fún wa. Báyìí ń sìn, a ti mọ ibi tẹ́jọ́ yìí ń lọ báyìí. Má bínú pé mo pẹ́. I have a lot to attend to in the office. Kò sí wàhálà. At least ó ṣàtì ẹ̀ wá. Ọmọlára, mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Dúró ná. Lẹ́yìn tó bá ti jẹun tán, o lè wá sọ nǹkan tó bá fẹ́ sọ fún mi. But ṣé nǹkan tó dáa ló fẹ́ sọ fún mi ṣá? Ọmọlára, try to understand me. Èmi náà mọ̀ pé kò easy, but kò sí nǹkan tá lè ṣe mọ́. Ó ti pẹ́ jù. Ọmọlára, it is too late. Kò sí nǹkan kan tó pẹ́ jù Ọláyẹmí. Ọmọlára, I am married now. Mo mọ̀ pé ó ti níyàwó. Mo dẹ̀ mọ̀ pé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. Ta ló sọ yẹn fún Ọmọlára? Jẹ́ kí n sọ kíní kan fún Ọmọlára. O ò mọ nǹkan kan nípa ìyàwó mi. Ó dáa, má bínú. Nǹkan tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé tó bá yẹ pé lóòótọ́ ló love ẹ̀, mo mọ̀ pé ò lè ever gbé call mi àbí kó pè mí padà. Àní ẹlẹ́ẹ̀kejì, mo fura pé ìyàwó ò kì í dáná fún ẹ. Kò sí ohunkóhun tó lè máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó mi, Ọmọlára. Mi ò ní ẹ̀tọ́ láti máa yan ìyàwó mi jẹ. Then pé mò ń gbé call ẹ tàbí mò ń pè ẹ́ padà, ìyẹn ò túmọ̀ sí wípé mo fẹ́ fẹ́ padà gẹ́gẹ́ bí ìyàwó tàbí bóyá mo fẹ́ yàn lọ́rẹ̀. Èmi kàn ṣe tèmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ni o. Yálà ẹni tí a ti fẹ́ rí tàbí ẹni tí a ń fẹ́ lọ́wọ́. Kò sí èyíkéyìí nínú wọn tí kò lè ní ìdìrànlọ́wọ́ wa. Tí wọ́n bá dẹ̀ ti ní ìdìrànlọ́wọ́, tí a bá lè ṣe fún wọn, ó di dandan ká ṣe, torí pé ẹlẹ́ran ara ni gbogbo wa. Lọ́nà kan tàbí òmíràn, gbogbo wa pátá la nílò alábàárìn. Alábàárìn kan ṣoṣo tó lè yí ọ̀rọ̀ ayé wa padà. Alábàárìn tó lè dúró tì wá ní ọjọ́ ìṣòro. Ọláyẹmí, mo mọ̀ pé mo ṣàṣìṣe. Ọláyẹmí, kò sẹ́ni tí ò lè ṣe mistake. But ṣé o lè dáríjì mi ni? Tí mi ò bá dáríjì ẹ́, Ọmọlára, mi ò ní wá síbí. Ká tiẹ̀ wá sọ pé ìyàwó mi tiẹ̀ wá notice nǹkan kan láàrin mi àti ẹ̀. Jọ̀ọ́, kí lo lérò pé ó lè ṣẹlẹ̀? Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. 10 ṣẹlẹ̀, Ọmọlára. Bóyá o mọ̀, kí n sọ fún ẹ. Agbẹjọ́rò ni ìyàwó tí mo fẹ́. Kò tún wá ń ṣe agbẹjọ́rò lásán o. Agbẹjọ́rò tó dángájíá, tó dáńtọ́, tó mọṣẹ́ ẹ̀ níṣẹ́. Tí mo bá fi dán ìdẹ́kùdàn wò, Ọmọlára, tèmi bá mi. Wo Ọmọlára, jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Láàrin èmi àti ẹ, nǹkan kan ò lè dà wá pọ̀ mọ́. Ó ti pẹ́ jù. It is too late, my dear. Má bínú, Ọmọlára. Ọláyẹmí. Ọláyẹmí. Tí mi ò bá tiẹ̀ rí ìdùnnú àti ayọ̀ nínú ìgbéyàwó mi, àlè yíyàn kan ló kàn lọ́rọ̀ mi. Ká kúkú da ìgbéyàwó náà rú, kó ní kálukú sì lọ́ọ́ fẹ́ ẹlòmíì. Ká tiẹ̀ wá ní mò ń bá ẹni tí mo ti fẹ́ rí láṣepọ̀ tó bá lọ lóyún ńkọ́. Ṣé yẹn ò kí ń ṣe wàhálà ńlá? Abẹ́ẹ̀go, mi ò wá wàhálà lọ́ọ̀yà. Àwọn lọ́ọ̀yà tó jẹ́ wípé any small thing kóòtù ni. Kó máa wá di pé property ẹ̀ là sí méjì. For where kí mo tí kó jọ. Tó bá rẹ́ni tó ṣe court wedding, kò yá bẹ́rí fún. Court wedding is not your mate.
Hello babe. Èmi náà ti ń bọ̀ nílé. Traffic ló dá mi dúró. Lẹ́yìn ilé, kò sí irọ́ mọ́. Mi ò tún parọ́ fún ẹ mọ́. Ìgbéyàwó pẹ̀lú oríṣiríṣi nǹkan tó bá ti bá ń bẹ̀ òun ló máa fara mọ́. Nínú ìgbéyàwó, obìnrin ò lágbára. Àfọkùnrin nìkan gbogbo ohun tán bá ti sọ báyìí lábẹ́gẹ́. Kí ló dé bíi ti báwo? Are we not supposed to have equal rights? Tí ìyàwó bá ṣe ọkọ ẹ̀, ìyàwó ló máa bẹ̀bẹ̀. Tí ọkọ bá tún wá ṣe bákan náà tó tún ṣe ìyàwó ẹ̀, ìyàwó náà tún máa ní kó tún bẹ̀bẹ̀. Kí ló dé? Ṣé èèyàn jẹ́ kọ́ nìyẹn? Ọkọ ṣe ń ṣiṣẹ́, bẹ́ẹ̀ náà nìyàwó náà ń ṣiṣẹ́. Tọkọtaya náà ló ń gbìyànjú kán bá lè rọ́wọ́ mú lọ sẹ́nu. Tíyàwó bá lọ ibi iṣẹ́ tó iṣẹ́ tó tún dé, tó bá délé, ó di dandan kó wọ kitchen láti lọ dáná fọ́kọ ẹ̀. Àmọ́ tọkùnrin bá lọ síbi iṣẹ́ tó bá dé, á gba balùwẹ̀ lọ, á lọ bomi sára. Á wá jókòó, á máa retí oúnjẹ kíyàwó ẹ̀ dáná tán kó tún pè kó wá jẹun. Àbà, ẹ jọ̀ọ́, ṣẹ́rú lobìnrin wá ṣe nílé ọkọ ni. Nítorí pé obìnrin ò fẹ́ kílé òun dàrú. Gbogbo agbára la máa ń ṣà kílé wa má bàa dàrú. Kẹ́sì máa wò ó. Nàìjíríà nìkan lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ o. Ẹ káàbọ̀. O kì í ṣerú ẹnikẹ́ni. Àṣà àti ṣe ilẹ̀ wa ni. Obìnrin ló ní ilé ìdáná. Ọkùnrin ò ní àyè sí ilé ìdáná rárá. Ṣùgbọ́n ayé ti dojú kejì. 21st century la wà yìí. Gbogbo nǹkan ti yí padà. Lásìkò yìí, ọkùnrin lè ran ìyàwó ẹ̀ lọ́wọ́. Yálà nípa iṣẹ́ ilé tàbí nípa oúnjẹ sísè nínú ilé ìdáná. Ṣùgbọ́n ìyàwó ilé náà gbọ́dọ̀ mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́. Kó sì ṣe ohun tó yẹ kó ṣe lásìkò. Wò, kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹ̀tọ́ tí ọkọ mi ní nínú ìgbéyàwó, òun ni èmi náà ní. Ṣùgbọ́n tá bá tún fi ìdàkejì wò, tí ọkọ àti ìyàwó bá lè fi ọwọ́ sowọ́pọ̀ nínú ìgbéyàwó wọn, kò ní sí gbọ́n mi sí omi ò tó. Kò ní di wípé ẹnìkan ni orí, ẹnìkan ni ìrù, ẹnìkan ló lè pàṣẹ, ẹnìkan ni ò lè pàṣẹ. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jùlọ nínú ìgbéyàwó, òun ni ìfẹ́ àti ìgbọ́ra ẹni yé. Tí ọkọ àti ìyàwó tí wọ́n bá fi ìfẹ́ lò, tí wọ́n sì gbọ́ra wọn yé yékéyéké nínú ìgbéyàwó wọn, wọn ò ní fi àyè sílẹ̀ fún ará ìta láti dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọn. Abigail, mo nífẹ̀ẹ́. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ gẹ́gẹ́ bí aya. Mi ò fìgbà kankan báyìí kórìíra ẹ̀ rí. Mi ò sì ní kórìíra ẹ̀ títí ayé máa fi parẹ́. Abigail, obìnrin ni ẹ́, ìyàwó ni ẹ́. Bó pẹ́, bóyá, ìwọ náà padà di ìyá alágbájá, ìyá àtàmàdù. Tó o bá ṣe ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó nísìn, sọ fún mi. Ṣé nígbà tí o bá bímọ, tí àwọn ọmọ bá rọ̀gbà yí ọ ká, ṣé ìgbà yẹn gan-an ló wá fẹ́ máa ṣẹ̀tọ́? Ṣé ẹ̀tọ́ tó ṣe láti ilẹ̀ kí ló fẹ́ kọ́ wọn? Ó tọ́ ló sọ, Ọláyẹmí. Èmi náà mọ̀ wípé mò ń sá fún ojúṣe mi nínú ilé ní ọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n kò ń ṣẹ̀bi èmi náà. Àwọn òbí wa ò fàyè gbà wá láti wọ ilé ìdáná rárá nígbà tá a wà ní kékeré. Àwọn ọmọ ọ̀dọ́ wa ló máa ń ṣiṣẹ́ ilé àti iná dídá. Nǹkan ṣoṣo tí àwọn òbí wa ń fẹ́ látọwọ́ wa ni pé ká dèèyàn gíga lọ́jọ́ iwájú. Mo dẹ̀ dúpẹ́ lọ́jọ́ èní wípé gbogbo èròǹgbà wọn ló ti wá sí ìmúṣẹ. Àmọ́ ẹ̀kọ́ nípa ìtọ́jú ilé ń kọ́. Má bínú sí mi, Ọláyẹmí. Mo ti ṣetán láti jẹ́ irú obìnrin tó nífẹ̀ẹ́ sí. Inú tèmi gan á dùn láti jẹ́ ìyá gidi fún àwọn ọmọ tèmi náà. Ṣó dá ẹ lójú pé o ti ṣetán? Bẹ́ẹ̀ ni ọkọ mi, mo ti ṣetán. I love you. I love you too. Ó dẹ̀ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún understanding ni. Ó sẹ́ni 500,000 sí mi nítorí kí mo fẹ́ yọyún lásán. Kò sí wàhálà, ìyẹn náà ní nǹkan tó máa ṣe ń gbèsè ayé mi. Ìwọ ló fọ́mọ, èmi nídìí ọmọ ń tèmi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mi ò kú lórí ọkọ. Kò dẹ̀ dá mi lójú bóyá màá rẹ́ni tó máa fẹ́ mi àbí mi ò ní rí.
Ọlọ́run ṣeun, ọmọ ilé àti ẹ̀jẹ̀ tèmi títí ayérayé. Ẹ̀yin oṣù àtàjẹ́ ìlú wa, mo ti wà lọ́nà o, mò ń bọ̀ wá bá yín. Èwo ló ń ta sánsán nulẹ̀? Ta ló wá ń dín ẹyin láàárọ̀ kùtùkùtù ládùúgbò yìí? Ṣé orí ọ̀rọ̀ níbọ̀ mi yìí ṣá? Ó ṣáà máa ń fóúnjẹ dá wa lọ́rùn ni. Sunshine, káàárọ̀. Ẹ dúró. Ṣé kìí ṣe nǹkan tí mò ń rò? Ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń rò ó? Ó wọ aṣọ ìdáná sọ́rùn. Àbí nǹkan tó ń sọ fún mi ni wípé ìwọ ló ń bẹ nínú ìgò tó ń jẹ jìn. Ìwọ ló ń dín ẹyin nínú kíchìn látàárọ̀. Bẹ́ẹ̀ ni, èmi náà ni. Mo ń prepare breakfast ẹ lọ́wọ́. It's a lie. Yes! Ọmọlára, kí ló rọ́ọ̀lù ẹ̀? Báwo ló ṣe máa lérò pé ó yẹ kó fiṣẹ́ sílẹ̀ lásìkò yìí? Ṣó dá lójú pé mọ̀ nǹkan tó ń ṣe? Ẹ wo ọ̀gá, ìfimílẹ̀ jẹ́ máa bá tèmi lọ. Ikú ìgbọ́n ti sú mi. Hóòpù kan ṣoṣo tọ́lọ́run fún mi, ó ti bọ́ sọnù lọ́wọ́ mi. Mo fọwọ́ ara mi da gbogbo ẹ̀rú. Mo dẹ̀ gbìyànjú láti tún ṣe. Ṣùgbọ́n ẹ̀pa ò bóró mọ́. Bọ̀ tọmọlára, kó fiṣẹ́ sílẹ̀ kọ́ ló máa tán ṣòro tó wà nílẹ̀ yìí. Màá lọ wáṣẹ́ mi tí bá dé Ìlọrin. Oh, so Ìlọrin ló ń lọ? Yes sir. Kò sí wàhálà ń gbà yẹn. Mo lè transfer lọ sí Ìlọrin branch. Ọ̀gá ṣe lè ṣe fún mi ni. Ìyẹn ń ṣe wàhálà, mo lè bọ́gà sọ̀rọ̀. Tí n bá fún wọn ní genuine reason, wọ́n máa gbà sí mi lẹ́nu. Máníjà yìí ṣe gan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọmọlára, mo láìkẹ́ gidi gan ni. Ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ wípé o ní luck. Thank you sir. So ẹ̀yin èèyàn mi, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mo ti ń pàkì gbogbo ẹrù mi already. Mo fẹ́ fèkólẹ̀ fún àwọn tó lẹ́kọ̀ọ́, mo fẹ́ gbàlú mi lọ. Ṣùgbọ́n ká má parọ́, ìfẹ́ Ọláyẹmí ṣì wà lọ́kàn mi. Mo dẹ̀ ti gbìyànjú láti gbé kúrò lórí mi, ṣùgbọ́n kò ṣeé gbé. Nísìn tí mo dẹ̀ ti allow ẹni tí mo fẹ́ tẹ́lẹ̀ kó wá sínú ayé mi láti wá bà gbogbo ẹ̀ jẹ́. Mi ò tiẹ̀ mẹ́ni tó rán mi iṣẹ́ gan-an kí n sẹ́ndì nọ́mbà mi sí lákọ̀ọ́kọ́. So mo kàn rò pé bẹ́tà kí n fèkólẹ̀ jàre. Nígbà tó dẹ̀ ti pẹ́ jù fún mi láti gba ìfẹ́ mi padà. A dẹ̀ tún máa ríra lọ́jọ́ mi, ọjọ́ rere. Bye.